Yorùbá nílẹ̀ Yorùbá wọn kì í máa ń rí ọba fín lọ́dọ̀ tiwa lẹ́gbàá. Tá a bá lọ sí Ẹ̀gbá tí kábíyèsí bá pè wá, bàbá ìmọ̀mọ̀ Ẹ̀gbá tàná tó kú 98 years ni wọ́n lò, síbẹ̀ náà wọ́n dọ̀bálẹ̀ níwájú kábíyèsí báyìí, wọ́n dẹ àákì kábíyèsí, gbogbo wa náà lájọ kúnlẹ̀ lájọ kí wọn. Bàbá tèmi náà débẹ̀ 90 years ni wọn ò ṣe tiwọn ní lọ́tọ̀. Àwọn bàbá ilẹ̀ Yorùbá wọ́n ní arọ́bàfín ni. Ògbómọ̀ṣọ́ bọ́lọ́n bá ti fi èèyàn sórí àga kan ó ti fi síbẹ̀ nu, ìbá àbójú wíńdò wọlé, ìbá àbẹ́nu ọ̀nà wọlé, ìbá àbásílì wọlé, ìbá bí òun kó gbà wọlé, àṣẹ Ọlọ́run lèyàn fi ń dórí àga. Aṣàdúrà fún bàbá kábíyèsí ti ìlú Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún, bàbá wa kábíyèsí Ṣọ̀ún, Olúwa má padà lẹ́yìn yín o. Ẹni tójú aṣáájú máa ń rí náà lẹ́rìí yìí, ọ̀tún ó gbẹ́jọ́ wá, òsì ó gbẹ́jọ́ wá, ó wá ku òye Ọlọ́run èyí tí ẹ fi ṣe ìdájọ́ náà. Olúwa tó wà pẹ̀lú yín látàná kó tó dè ní, Olúwa ò ní padà lẹ́yìn yín o. Ẹ dákun, ẹ bá dìde mọ́, ó gba mùsùlùmí Ògbómọ̀ṣọ́, ẹ dákun o, abẹ̀ yín ni a sì rọ̀ yín ni. Báwọn bàbá wa tí wọ́n jẹ́ League of Imams and Alfas nílùú Ọ̀yọ́ wọ́n ti ń bẹ lórí ọ̀rọ̀ náà. Mo dẹ̀ gbà yí pé gbogbo ohun tí bàbá wa Ìmámù Ìbàdàn tí wọ́n bá dì mú àṣeyè ni. Mo gbà pé ohun tí bàbá wa Professor KK Ọlọ́ṣọ́ àti àfáà àgbà ní ilẹ̀ Ọ̀yọ́, bàbá wa Dr. Bari àti bàbá wa Básùnú, gbogbo àwọn bàbá yìí wọn ò di nǹkan kan mú, kí Olúwa má pẹ̀lú wọn. Abẹ́lọ́n pé ìlú Ògbómọ̀ṣọ́ Olúwa má jẹ́ ó bàjẹ́, Olúwa má jẹ́ ó túká, má jẹ́ ó dàrú. Ìmámù wa Tọ́líà Yunus, Olúwa bá kún, Olúwa má padà lẹ́yìn ẹ̀. Albarka la ilaha illallah, ìdáyà Ọlọ́run kó túbọ̀ bá jẹ́ ó máa lékún. Albarka la ilaha illallah, Ọlọ́run àgbàlagbà wọn jẹ́ Ọlọ́run. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi. Ẹ jọ̀wọ́ o, ẹ jọ̀ọ́ fẹ́ bí wá níbẹ̀rẹ̀ o, ṣé ẹ̀sìn Islam ló níṣòro ni? Ẹ̀sìn Islam gangan sóun ló níṣòro ni, àbí ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń ṣe la níṣòro? Ẹ jẹ́ kí n tó yín bí o, bóyá ẹ̀gbọ́n tí mò ń sọ dáadáa o, mo fẹ́ kọ́rọ̀ mi yé yín. Ṣé ẹ̀sìn Islam gangan ló níṣòro lórí ilẹ̀ ayé tá a wà yìí ni, tí ń da ìlú rú, tàbí àwa tá à ń ṣe ẹ̀sìn Islam tá a pera wa mùsùlùmí, àwọn kàńdá nínú rice sáwọn gangan ló ń dà lúrú ni, tàbí ẹ̀sìn Islam gangan? Ọ̀rọ̀ yìí ò yé mi o, ọ̀rọ̀ yìí ò yé mi o, ọ̀rọ̀ yìí ò yé mi rárá o, ọ̀rọ̀ yìí ò yé mi, kò yé mi, ó ti dàrú mọ́ mi lójú. Torí tá bá wo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó wà nílẹ̀ Yorùbá, ẹ̀sìn oníṣẹ̀ṣe, ẹ̀sìn kìrìsìtẹ́nì, ẹ̀sìn mùsùlùmí, tá bá wo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí níwájú Ọlọ́run ọba àtènìyàn, níwájú Ọlọ́run ọba àtènìyàn tá kì í pè ìjẹ́rìírọ́, tó jẹ́ pé tí wọ́n bá gbé àlùkùránì kalẹ̀ fún mùsùlùmí pé ó ṣépè, tí wọ́n bá fẹ́ gbé báíbù kalẹ̀ fún kìrìsìtẹ́nì kó ṣépè, tí wọ́n gbéwé odù Ifá lé oníṣẹ̀ṣe lọ́wọ́ pé kó ṣépè, pẹ́sìn wo gangan ní ń dalẹ̀ Yorùbá rú? Ẹ̀sìn wo gangan, àwọn ẹlẹ́sìn wo gangan ní ń dà wá rú gan? Wàláhì tàláhì súnmọ́bìláhì lásì láìláhì láwùwà, láì ní fi igbá kankan bọ̀kan nínú. Bóyá kẹ́lómi ó sọ fún yín wípé ẹ̀sìn Islam ní ń dà lúrú, ẹlòmíì tí ó bá wá gbé gba bẹ́ẹ̀ wọ́n láwọn mùsùlùmí ń dà lúrú.
gbogbo ẹnikẹ́ni tẹ́ bá wá bí ilé ayé yìí tó wà lórí ilẹ̀ Yorùbá yìí tàbí tí ń garùn wo ilẹ̀ Yorùbá lórí íńtánẹ́ẹ̀tì tí gbogbo bí nǹkan ṣe ń lọ tẹni tó fọ́lò gbogbo tí ń lọ nílẹ̀ Yorùbá ni mò ń sọ o kò ń ṣe pé à ń ṣe mọ̀dàrú àbá ń gbè lẹ́yìn ẹ̀sìn àbá ń fi gbá kan bọ̀ kan nú tàbá ń gbè lẹ́yìn àwa ẹ̀yà kan tàbá ń gbè lẹ́yìn ìlú kan tàbá fẹ́ ṣe àpọ́nlé ẹ̀sìn kan jù kan lọ tàbá ń wo àwọn olóyè tó wà nínú ẹ̀sìn kọ̀ọ̀kan tàbí ẹni tó jólóyè fún rẹ̀ tá a ju gbogbo kinní yìí kalẹ̀ tí wọ́n ní kéèyàn ó sòtítọ́ ọ̀rọ̀ ìsìláàmù àtẹ̀rí àwa mùsùlùmí tá à ń ṣe ní gbogbo èèyàn sọ pé à ń da ilẹ̀ Yorùbá yìí rú wọ́n láwa ni wàhálà wa ti pọ̀ jù wọ́n ní àwa ni wàhálà wa ti pọ̀ jù á múra kan bẹ́sìn ìsìláàmù nìkan lọ́lọ́run máa gbà kò ní gba ẹ̀sìn míì lọ́jọ́ gbéǹde àlìkíámọ̀ ìsìláàmù nìkan òun nìkan lọ́nà àbáyọ o láì bá ti pọ̀ ọba jẹ́ mùsùlùmí iná pọ́nbélé ló ń lọ tí ò sáà ń dá òtí ẹ̀ ìyẹn ni àníyàn àwa mùsùlùmí wáàsí wa ló le jù wáàsí wa ló le kan ti pátì kúùkù la fẹ́ fi mú gbogbo àwọn ẹlẹ́sìn yòókù di mùsùlùmí ẹ̀sìn ìsìláàmù yìí náà ni pé tá a bá ń ṣe wáàsí ìta gbangba àwa láàgbé bíbélì dání láàgbéwé odùfá dání láàmọ́ polongo ọlọ́run kó paná adẹ́bọrẹ́ o láàgbé báíbù láàmọ́ fi ṣe wáàsí ìta gbangba láàmọ́ tú sí bó ṣe wù wá ẹ má jẹ́ ká tanra wa bí kìrìsìtẹ́nì bá dán owó ń ta gbangba tó gbé àlùkùránì dání tí ń túmọ̀ rẹ̀ sí tí ò ṣe tí oníṣẹ̀ṣe bá ní àyà kókó nàkí tó gbé àlùkùránì dání ń ta gbangba tí fi ń ṣe wáàsí tí ń tú sí bó ti ṣe wù ú mo fi ọlọ́run bá mi mo fi ṣẹ̀rí kò lè dán wò láàrin oṣù kan pẹ́ jù yóò jẹyàn rẹ̀ ń su àwa mùsùlùmí yìí náà la dá a kalẹ̀ ọwọ́ adi tí gbogbo ẹ̀sìn wá jálura wọn báyìí àwa ń yọ àléébù lára ara wa lára ọlọ́run tá à ń sìn lára ànábì tó ń kálukú dojúkọ àwa yìí náà ni o ọwọ́ á jẹ́ kí àwa tá à ń ṣẹ̀sìn ìsìláàmù gan-an láwa tá à kéwú rárá tó jẹ́ pé yàn àáfà yìí làwa wá ń wò à ń wò yín gẹ́gẹ́ bí wípé yín lè rọ́pò ànábì lórí ilẹ̀ ayé àwa ń wò yín wà tẹ́ pé yín gangan lọ́lọ́run wípé ẹ ti mọ tọ́lọ́run ń fẹ́ gẹ́lẹ́ ó wá dàbí lẹ́kítọ́rà tó ti mọ sílábọ́ọ̀sì tí wọ́n ó lò fún exam student tí ó bá wá fi tiẹ̀ ṣe nínú classroom bí ó bá múra yóò fẹ́ẹ̀lì àwa ń wò yín níwò ẹni tọ́lọ́run ti gbé sílábọ́ọ̀sì ọ̀run bọ́lọ́run ó sì ṣèdájọ́ lé lọ́wọ́ tó jẹ́ wípé gbogbo ń tẹ̀ bá wá ń sọ jáde gbogbo ìhùwàsí yín gbogbo ẹ̀dá tó bá wá tẹ̀lé a jẹ́ wípé ọkàn rẹ̀ balẹ̀ ipò wọn wà lè jẹ́ náà ṣùgbọ́n ẹ wá jẹ́ ká gbé yẹ̀wò ẹ jẹ́ ká gbé yẹ̀wò bí ta ṣe ń lọ ń sìn yìí wàláhì tàláhì sọ́bìláhì làṣíláhìláhìláwà àwọn nǹkan kan ń bẹ ìyẹn ní fi dárúkọ rẹ̀ lórí fọ́nrán mi tó jẹ́ pé àwọn agbófinró tí wọ́n bá dá mọ́tò dúró tí wọ́n dọ́kadà dúró ẹni tí ń fẹsẹ̀ rìn lọ tó gbé báàgì dání tàbí ẹni tó wé nǹkan kan sórí ràbàtà tàbí ó dé fìlà ńláńlá sórí tàbí nínú mọ́tò ẹlòmíì níbi búùtù ni níwájú ni nínú gbogbo ibikíbi tó bá sà jẹ́ tí wọ́n bá wá tú táwọn agbófinró bá ṣe àgbéyẹ̀wò síbẹ̀ wọ́n wá ń bá àwọn nǹkan oríṣiríṣi nǹkan ìyanu tó wá jẹ́ wípé ibi tọ́pọ̀lọpọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ro kàn sí pé ebi ẹ̀sìn tí ó ti máa wá ṣẹlẹ̀ gangan inú ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ gangan ìlú kálukú ń fọkàn sí
wọ́n rí lé lọ́wọ́ lágbájá o oníṣẹ̀ṣe láàrò sí wọ́n rí lé lọ́wọ́ tàmẹ̀dò oníṣẹ̀ṣe láàrò sí wọ́n tún ti ká kinní kan mẹ́nìkan lọ́wọ́ o oníṣẹ̀ṣe láàrò sí wọ́n tún ti ṣe nǹkan báyìí ń gbà báyìí o oníṣẹ̀ṣe láàrò sí ni wọ́n bá wá gbé ẹni tó ṣe jáde àwọn tí wọ́n ká kinní yìí mọ́ lọ́wọ́ tí wọ́n bá gbé wọn jáde yóò wá jẹ́ pé mùsùlùmí àbí kìrìsìtẹ́nì àwọn ló wá pọ̀ jù wọ́n ń gbé oníṣẹ̀ṣe náà mú o wọ́n máa oníṣẹ̀ṣe náà o ṣùgbọ́n tá a bá pín sí 100%. Hardly you can see 5% out of 100 tó jáwọ́ oníṣẹ̀ṣe tí wọ́n ń gbámú kòrókòrò báyìí. Kìrìsìtẹ́nì àti mùsùlùmí náà wọ́n ń gbámú jù. Àwọn ni wọ́n wá mú jù. Ó wá mú ìpayà ìbẹ̀rù bá ń kálukú. Wípé àwọn tá a wá ń ro kàn wípé ẹ pa Ọlọ́run kó pa náà Adébọrẹ́ o Ọlọ́run kó pa náà Adébọrẹ́ o kó bẹ́ẹ̀ kọ́kọ́ pa bíbí àṣetánì rẹ o kókó gbé súnà nẹ́bí ga. Ara àwọn táwa ń wò wípé kó lóun kó paná Adébọrẹ́ yìí ọwọ́ kẹwàá tó lè rí kún ọ̀rẹ́ nìkan gbá mọ́nà wọn ti mú mùsùlùmí àti kìrìsìtẹ́nì bíi 100 tí ò sí pàǹparọ́ ń bẹ̀. ọwọ́ amú kí ẹ̀sìn yìí kó sun kálukú ọwọ́ amú kẹ́sìn yìí kó kà wá láyà wípé bó lẹ̀sìn wa ń lọ gan. ṣé ẹ̀sìn tá à ń sìn ní ọ̀dà mọ́ ni àbáwá gangan tá à ń ṣẹ̀sìn. Mo fẹ́ kẹ́ yín fẹ́ fídíò kan hàn yín kí ló bí eléyìí ọ̀rọ̀ Lèmọ́mù àgbà Yunus Taliat ni ló bí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Nísìnyí gbogbo àwọn tó dìde lórí òtítọ́ àwọn tó dìde lórí irọ́ gbogbo alamọ̀ra wa. Ṣùgbọ́n ìta bá wá wò lọ wò bọ̀ àwọn kan dìde pé orí oyè Lèmọ́mù àgbà tí Lèmọ́mù Yunus Taliat wà yẹn kò ń ṣẹ̀tọ́ rẹ̀ ni kì í ṣẹ̀tọ́ rẹ̀ ọ̀nà ìrú lọ́gbà débẹ̀ tá à ń sọ kòrókòró tá a dúró ti gbangba wípé eléyìí ò sí pàǹsọ́ ń kọ̀rọ̀ kò ń sorí ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ ọjà àgbà lọ́wọ́ àwọn tó lóye ní agbára ló sì lò lórí wọn. Wọn ò tètè sọjí kọjọ ète kọjọ gbàlùmọ̀kọ́rọ́ yín ńlọgbà débẹ̀ ó débẹ̀ tán ó dá lágbára mọ́ wọn lọ́wọ́ ó kó àti gbà padà. Àwọn kan sì dúró nídùú wípé òun gangan ló ní ẹ̀tọ́ rẹ̀ ni wọ́n sì ń gbìyànjú. Àwọn kan dúró nídùú wípé ẹ̀tọ́ rẹ̀ níṣẹ́ ìlérí yọ mò ń padà bọ̀. Tó ogunlọ́gọ̀ àwọn èèyàn náà sì dúró tí wọ́n dúró ti símsím olówó ń bẹ nù wọn ọlọ́lá ń bẹ nù wọn àwọn onípò ń bẹ nù wọn àwọn ọ̀mọ̀wé kéwú ń bẹ nù wọn tí wọ́n dúró ti gbangba wípé irọ́ ni ọlẹ́tọ̀ọ́ láti jẹ ìlérí lépò mbẹ́ tó wá jẹ́ pé àwọn tó dúró tì í gangan wọ́n fẹ́ lágbára ju àwa tá a dúró dù wípé òun kọ́ ló ní lọ. Ṣùgbọ́n ibi tọ́rọ̀ ti wá rú mi lójú gangan ó ń ṣe mí òun gbà mí kí la fẹ́ sọ sí ẹ̀ náà àní òun ṣe mí òun gbà mí o kí la fẹ́ sọ sí ẹ̀ náà o àní òun ṣe mí òun gbà mí kí la fẹ́ sọ sí ẹ̀ ṣẹ́ òun ṣe mí òun gbà mí kí la fẹ́ sọ sí ẹ̀. Ẹ̀kọ́ kan ni mo kọ́ o fíìmù kan ni mo wò wọ́n fẹ́ kí gbogbo wa kájọ kẹ́kọ̀ọ́ yẹn kájọ rí tó ṣẹlẹ̀. Nísìnyí ẹni tí à ń gbogbo yẹn ń pariwo wípé ọ̀nà èrú lọ́gbàdé bí oyè yẹn kì í sòun lónìí yẹn lé oyè Lèmọ́mù àgbà Lèmọ́mù Yunus Taliat tó ń dẹ̀ dúró ipò ọmọ ẹbí ilé ayé lára lòun tí a ní kó fi àfihàn ara ẹ̀ tí ò rí i ṣe. Gbogbo àyíra pariwo pé fi bíbí rẹ̀ hàn ló ti tó àtòdodo kọ́ mọ́ sí pàǹparọ́ ń bẹ̀ kò rí i ṣe dì sín kò lè wọnú léyìn dìdì sẹ́yìn níbi àwọn tó jójú ló àwọn kọ́ máa bọ̀ wá wọ́n fún yàrá gbà wọ́n rí pé kì í sóhun wọ́n ní wọ́n lè jáde kò sì lè jà. Nísìnyí àṣírí kan wá tú sí mi lọ́wọ́ ara àwọn tó ràn án lọ́wọ́ tó fi débẹ̀ mẹ́wàá ń bẹ o mẹ́wàá ń bẹ láyé yìí o ara àwọn tó ràn án lọ́wọ́ tó fi débi ipò yìí
tí òun náà wà lára àwọn tó wé láwàní fún nílé ọba láàfin Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ nígbà ayé bàbá wa ọba Jimoh Ajagun gbọgbọgbọgba díkẹta Ọlọ́run fọ̀run kẹ́ bàbá kó dẹlẹ̀ fún bàbá. ẹni yẹn wà ń bẹ àfáà yẹn wà ń bẹ kòrókòró ó sojú ẹ̀ tó sì jẹ́rìí sí wípé ọba ló fi ẹ́ joyè ìgbà táwọn àfáà yàn ọ́ tán tí wọ́n ṣe gbójú ó sì tán ọba ló dé ọládépò ti di lèmọ́mú àgbà ló gbọ́ pàṣẹ lé ọ lọ́wọ́ ìbolo tí wàá ti rí i wípé ọba kọ́ ló fi ẹ́ joyè. òkè ẹni tó wá sọ̀rọ̀ yẹn tó ń láàyè gbogbo àgbáyé wípé ọba ló fi ẹ́ jẹ ìbolo tí wàá rí i wípé kò sọba ló fi ẹ́ joyè tó wá jẹ́ pé nìyí gangan ó wà lára àwọn tó bá rin ìrìn tó fi débẹ̀ tó dẹ̀ ṣe fọ́nrán jáde lórí rẹ̀ wípé tó ń ké sí àwọn alágbára nínú àwọn àfáà ńlẹ̀ Yorùbá wípé gbogbo ọ̀nà ni kí wọ́n fi ṣe ìrànwọ́ kó má fi lè rí Lèmọ́mú Àgbà Ògbómọ̀ṣọ́ Lèmọ́mú Yunus Taliat kó má lè rí iyọ lórí oyè. mẹ́wàá ń bẹ o kò ń ṣe gbogbo tí mò ń sọ yìí ló yà mí lẹ́nu o àwọn tí mò ń sọ ìdíje pò ń ló yà mí lẹ́nu o ṣùgbọ́n tó yà mí lẹ́nu ń bẹ gangan tí mo fẹ́ ká ṣàkíyèsí ẹ̀ dáadáa ni wípé ẹni tó ràn yàn lọ́wọ́ láti débẹ̀ tí ó dẹ̀ dúró pé wọn ò ràn án lọ́wọ́ mọ́ tó ń bá a polongo wípé tó ń pè àwọn alágbára àwọn tó jà fáà ńláńlá ńlẹ̀ Yorùbá pé kí wọ́n ṣèrànwọ́ láti jẹ́ wípé kí wọ́n má rí iyọ kó lo oyè náà dé ìgbà tí ó fi kú. táwọn tó dẹ̀ ní ẹ̀tọ́ sí ipò Lèmọ́mú Àgbà yìí táwọn takú jálẹ̀ wípé rárá àwọn ó sì wá dúró kọ́ máa lóye lọ táwọn bá wá fún láàyè tó lóye yìí tó kú sídìí rẹ̀ tó bá tún dìgbà míì tó ń yí kan tọ́nu àwọn ẹni tí èsè mọ̀lẹ́bí àwọn sẹ́gbọ̀n rẹ̀ àwọn àbúrò rẹ̀ kọ́dún tó àwọn ọmọ ẹ̀kọ́ tó máa joyè láwọn lórí báyìí ìyẹn ló jẹ́ tó jẹ́ káyà fáwọn tó jẹ́ mọ̀lẹ́bí Ayílára báyìí. kìí ṣe ti Lèmọ́mù yìí gangan tó ní iṣu o tó wọn bá fún un láàyè tó bá jẹ́ tẹ́ ẹ mọ́ jẹ́ ká tanra wa tó bá tún dé ńgbà míì àwọn tó lọ gbé Lèmọ́mù yìí wá ìran wọn tó gbé àbúrò rẹ̀ méjìdí àbọ́mọ rẹ̀ a jẹ́ wípé wọ́n wá jagbà completely tí ò ní kan ra Ayílára mọ́ rárá àwọn ó sì máa claim pa Ayílára ìlà wọ́n máa fi orúkọ ilé Ayílára bojú wọ́n sì máa gba ẹ̀tọ́ ilé Ayílára táwọn máa jẹ lájẹgbé wọ́n wá sọ ojúlówó ọmọ ọkọ nínú ilé Ayílára wọ́n wá sọ wọn dọmọ ẹrú ẹni tí ó wà níbàtàn pẹ̀lú wọn òní ó wá jẹ gàba lé wọn lórí nínú ilé Ayílára yẹn. nísìnyí àfàlẹ́ nìyí ó wà lára àwọn tó sùn tó fi débẹ̀ tó fi rípò Lèmọ́mù yẹn jẹ ó wà lára àwọn tó wé láwà nílé lórí. ìtọ́jẹ́ ìyàlẹ́nu gan afẹ́ débẹ̀ o gbogbo tá à ń sọ bọ́ kò sí pọ́n ló yà mí lẹ́nu o ẹ̀dá lè ran ẹ̀dá lọ́wọ́ láti dépò kan ẹ̀dá lè ran ẹ̀dá lọ́wọ́ láti ríṣẹ́ kan gbà ẹ̀dá lè ran ẹ̀dá lọ́wọ́ láti gòkè àgbà ẹ̀dá lè ran ẹ̀dá lọ́wọ́ láti lọ sílùú òyìnbó náà ìwọ ọmọ náà síbò lówó ọkàn sunwó náà ní jẹ́ mú ọmọ àwọn èèyàn tí ó bọ̀ síwé tó fi débẹ̀ àwọn ti léèyàn lọ́hùn tó dé sọ́dọ̀ wọn náà tó sì rán lọ́wọ́ tó fi padà nílé tiẹ̀ tó fi dọmọ onílùú ara wọn tó ń ṣe ẹ̀dá ló ran ẹ̀dá lọ́wọ́ wípé ààrẹ ń dààmú òun o ti fẹ́ gbẹ̀mí òun o dákun ẹ ràn mí lọ́wọ́ bò mo ti fẹ́ rí owó tí fi tọ́jú ara mi tó sì ṣèrànlọ́wọ́ fún un ẹlòmíì lè lóhun onírànlọ́wọ́ tóun lè ṣe tòun ìlú tó lè gbé lọ́bọ̀ dókítà lòun tọba rẹ̀ tí ó náwó fún wọn bọ̀ ṣe tí wọ́n bọ̀ ẹ̀dùn owó ṣẹ̀ tóun ò nígbà aróríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé yìí láti ran ara ẹni lọ́wọ́ kò sí tó jẹ́ ẹ̀bí ń bẹ̀ o kí n ọ̀ràn yàn lọ́wọ́ ṣùgbọ́n ètè mi wá ń sọ yẹn ni pé ìrànlọ́wọ́ tí ẹni yìí tí àáfàá yìí ran Lèmọ́mù Yunus Taliat lọ́wọ́ sọ́ràn lọ́wọ́ pé ẹ̀tọ́ Lèmọ́mù Àgbà Yunus Taliat gangan ẹ làwọn mọ̀lẹ́bí rẹ̀ ọ̀fẹ́ fún àbí ni wọ́n ṣe mọ̀dàrú fún àbí ni wọ́n wò níwò pọ́mọ kékeré ni táwọn tó jágbàlagbà àáfàá wà mẹ́ tí wọ́n á fẹ́ yàn jẹ tí wọ́n wá dìde kún lọ́wọ́ láti fi jẹ́ pé kó dé ipò náà
pẹ̀lú gbogbo ọgbọ́n pẹ̀lú gbogbo agbára kì í sọ̀nà yẹn tẹ́mi ṣe rò wọ́n lo gbogbo agbára lórí ẹbí Ayílára ni wọ́n ń dà pọ̀ mọ́ wọn àwọn gan òdẹ̀dẹ̀ tè fura tó ní pẹ́ bí ẹbí wọn ló tóbi gan àwọn fẹjú gbogbo àwọn kọ́ làwọn dára àwọn mọ̀ tán ìgbà wọn ò fi sọ jí wọ́n ti gbọ́ pàṣẹ lé lọ́wọ́ ó ti jókòó lórí mọ́mbàrí tí ń ṣe wáàsí tí ń kírun jímà nísìn ẹni tó wá ràn yàn lọ́wọ́ tó fi débẹ̀ tó sì tún tí àwọn ìgbésẹ̀ kan láti ràn án lọ́wọ́ wípé tọ́ràn Limamu Yunus Saliat lọ láti débẹ̀ ó wà lára tọ́ràn lọ́wọ́ tó tún wá máa ṣègbésẹ̀ wípé bí wọn ò ṣe ní rí iyọkú òǹbẹ̀ títí láéláé títí tó ń pè àwọn alágbára kan pé kí wọ́n ṣèrànlọ́wọ́ fún un tó wá jẹ́ wípé ibi tí mo wá ń lọ gangan ládé yìí o ibi tí mo ń lọ gangan ìládé yìí tó wá jẹ́ wípé ìgbà wọn tún wá ṣe ìmọ̀ràn tí wọ́n tún gbé tí wọ́n rí pọ́rọ̀ ti dàrú ọ̀rọ̀ ti fọ́jú àwọn tó ní nǹkan ti yarí ó ti di adìẹ bà lókun aró òrókun aró ọ̀rá díẹ̀ ìmámù àgbà gan kò fi ìfọ̀kànbalẹ̀ lórí ipò náà ipò lìmámù àgbà àwọn tó jẹ́tọ̀ wọn tí wọn ò róyè náà gbà inú tiwọn náà dùn so igun méjèèjì wá ń fì lògbòlògbò igun méjèèjì wá dàbí pé Ayílára gangan ti wá jẹ́ okùn Ìmámù àgbà Yunus Saliat òun gangan ni adìẹ tó bà lórí okùn wa ń lọ wájú ńlẹ̀ yìí ń lọ wájú ńlẹ̀ yìí okùn ọ̀báláǹsì adìẹ ọ̀báláǹsì lórí rẹ̀ ó wá di aró òrókùn aró òrá díẹ̀ ó wá di dùgbẹ̀dùgbẹ̀dùgbẹ̀ òun kàlùkù wá ń pariwo ṣùgbọ́n tó wá jẹ́ ìyàlẹ́nu gangan fẹ́ bíbí tá à ń lọ gangan mo fẹ́ fi fídíò kan hàn yín mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ ń bẹ̀ lára àwọn tó ti wá dúró lábẹ́lẹ̀ fún Ìmámù àgbà Yunus Saliat tí wọ́n kọ́kọ́ dúró fún ta gbangba tẹ́ tún wá dúró lábẹ́lẹ̀ fún wípé wọn ò ní rí iyọ sẹ́ẹ̀ ó tún wá wà lára àwọn ìgbìmọ̀ tẹ́ tún ní kí wọ́n wá ṣe àbẹ̀wò kí ní ń ṣẹlẹ̀ gan-an ta ló lẹ̀bi ta ló láre ta ló oríjìnà ọmọ ẹbí Ayílára gangan ta ni fẹ́ẹ̀kì sáwọn méjèèjì ni oríjìnà ni àbáwọn méjèèjì ń fẹ́ẹ̀kì àbọ̀ kan fẹ́ẹ̀kì ọ̀kan lóríjìnà ta ló ní oyè Ìmámù àgbà ní Ògbómọ̀ṣọ́ gangan ṣé Ìmámù Yunus Saliat gangan ni tàbáwọn ẹbí Ayílára tàwọn àbí àwọn ẹbí Ayílára gangan ló fẹ́ yan Ìmámù àgbà Yunus Saliat jẹ tàbí Ìmámù Yunus Saliat Ìmámù Yunus Saliat Ìmámù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ àbóhùn ló ti yan àwọn ẹbí Ayílára jẹ ẹni yìí tún wá wà lára àwọn ìgbìmọ̀ tí wọ́n yàn láti wá wo bí nǹkan ṣe ń lọ sẹ́yìn pé látara ká gbé nǹkan yẹ̀wò ibẹ̀ náà wọ́n ti gbé yẹ̀wò yìí pé ibi tó fì sí nìyí kájẹ̀ pé wọ́n wà á dájọ́ kátàkátà ò ṣẹlẹ̀ ara wọn yìí náà ni ó dájọ́ ìdájọ́ òdodo wà tún ṣẹlẹ̀ ìmọ̀ ńlọgán nìyẹn o ǹjẹ́ ìdájọ́ òdodo ó ṣẹlẹ̀ lára àwọn tó ran Ìmámù Yunus Saliat lọ́wọ́ láti dé orí ipò Ìmámù àgbà Ògbómọ̀ṣọ́ tó sì tó ń ké pe àwọn alágbára nínú ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá pé wọ́n ràn wọ́n lọ́wọ́ o kò gbọ́dọ̀ kúrò ń bẹ̀ wọn ò gbọ́dọ̀ rí yọ gbogbo ọ̀nà tó bá lè kọ́ gbà débẹ̀ wọn ò gbọ́dọ̀ rí yọ ìrànlọ́wọ́ lábẹ́lẹ̀ níta gbangba sì tán ni mo tún wá ṣe ìbẹ̀wò sílùú Ògbómọ̀ṣọ́ kí wọ́n wá ṣèwádìí kí ní ń ṣẹlẹ̀ gangan pé gbogbo ayé orí ti ń ṣẹlẹ̀ ẹni yìí tún wà lára àwọn tí wọ́n rán wá ká pé nísìnyìí rọ̀sìrọ̀sì gọ̀tìgọ̀tì kò ṣẹlẹ̀ pẹ̀lú ẹgbẹ́ rọ́bìtà páyọ̀ èèyàn ń sọ ìsọkúsọ ṣé ara wọn ẹyọ kan tó wà lára wọn yìí náà òun ló fojú wọn báyìí o ká pé wọ́n pé méjì wọ́n pé mẹ́ta lára àwọn ìgbìmọ̀ yìí náà ǹjẹ́ ìdájọ́ òdodo ó wáyé lórí wípé Ìmámù àgbà Yunus Saliat ọjà oyè yìí gbà ni tó jẹ́ pé ìkan lára wọn tó ti fojú wọn báyìí pé ó ti mọ̀ wípé àwọn já àgbà ni pẹ̀lú gbólóhùn ẹnu rẹ̀ tó ń gbé jáde tó máa fẹ́ ká wò mo fẹ́ ká wo fídíò yìí tá a bá wá wò ó ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tó rọ́rú èmi lójú nítorí náà bá wá rí ńbẹ̀ jájọ gbèrò bóyá bẹ́ẹ̀ ojú tèmi fi rí kọ́lẹ̀ yẹn fi rí bóyá bẹ́ẹ̀ mi ṣe rò pé ó rí bóyá bẹ́ẹ̀ lẹ́yìn ṣe rò pé ó rí sọ ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ẹ jẹ́ á lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
والصلاة والسلام على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Mo kí gbogbo wa ní gbogbo ibi tí a bá wà kí Ọlọ́run bá kó mọ́ ṣàì pẹ̀lú gbogbo wa. Ní wàá fi pé ẹ̀bẹ̀ tẹ́ni kó lọ sí ní útúbà méjì yẹn ìyẹn náà ti gbé ń tọ́ wà nílẹ̀. On your own ẹ tún dáná bọ Yunusa nídìí ẹ kóná sí lára láàfin ẹ gbìyànjú láti yọra yín níwájú àwọn èèyàn ẹ wá ń sọ pé nílùú títí ẹ ti kọ́kọ́ sọ lọ́dọ̀ àwọn rọ́bítà ẹ wá pé gbogbo àwọn àfa ẹ gbogbo yín o afẹ́kẹ́ dìde kẹ́ wá bá wa kí bàbá wa bá àti máa ṣe nílẹ̀ Yorùbá wa àpẹẹrẹ làwọn ṣe fáwọn ọba wa. I was there èmi náà tún wà náà àtàlọ́pọ̀ kúnlẹ̀ tàjọlọ́rẹ̀ kí bàbá wa kábíyèsí. You did wonderfully láti fi jẹ́ kẹ́ kó ti show wípé ẹ̀yin náà mọ̀ pé wà tọmọ ìkùnrin yìí ń kú kò dáa. Ẹni kò dáa ká mọ bọ́ sórí social media ká mọ condemn ara ká mọ búra ká mọ yẹ̀yẹ́ ara ká mọ ṣe kíni ká mọ ṣe kíni. Ó dàbí ẹni pé ẹ ò lè deny rẹ̀ wípé ẹ ò rí àwọn fídíò tí Yunusa ti ṣe síwájú tó ti bẹ̀rẹ̀ sí mọ́ condemn everybody including ààrẹ mùsùlùmí bàbá Owódùn ni tí bàbá yẹn lọ ti worst jù nínú gbogbo àwọn àgbà tó wà l'Ógbómọ̀ṣọ́. Àwọn tó gbé mọ́tò bọ̀ lẹ́ nídìí tó dasọ̀bọ̀ ẹ lọ́rùn tó ṣe dáadáa fún ẹ tó ń jẹ tó ń mu lábẹ́ wọn tó ń gba salary, you just call them anytime and they give you money anytime. Ó sì yẹ̀yẹ́ wọn lórí múmbàrí ó ní ẹ máa bọ̀ ọmọ mi ní gbogbo yín. Is that not cyber bully? Ẹ ò rí yẹn sọ torí pé ó jẹ́ ọmọ yín ṣùgbẹ́ṣùgbẹ́ mo tún sọ lójú yín. Ẹ ò rí yẹn sọ torí pé ó jẹ́ ọmọ yín àbí ẹ ò rí fídíò tó ti gbé mi tó gbé pé torí ọ̀rọ̀ rẹ̀ ni. Ẹ ò rí yẹn sọ torí pé ó jẹ́ ọmọ yín àbí. And at the same time ẹ̀yin gan fúnra yín tún padà tún fi hàn wá wípé inú mọ́sálásí inú ààfin bẹ́ẹ̀ náà ti wíra wà ní fún Yunusa. Ibẹ̀ ló ti sign a certificate of chieftaincy as the imam ìlú tó yẹ jẹ́ pé ta ló ní ìlú Ṣọ̀ún ta ló ní mọ́sálásí Ṣọ̀ún. Ibẹ̀ náà lè ti testify rẹ̀. Then what are you saying? Àwọn ọ̀rọ̀ tẹ́ sọnù àtàwọn ọ̀rọ̀ náà náà sọ̀bẹ̀ béèrè tẹ́yìn gan wí máa bá ń play rẹ̀. Interview tó interview yín tẹ́ sọ wípé àwọn ẹ̀ láìkì èsì ọ̀rọ̀ àìrọ̀lẹ́ ayé la wà wọ́n mọ̀ fúnra wọn lésì lórí èmi náà mọ̀ pé rọ̀lẹ́ ayé la wà àmì mi fún yín ní èsì ọ̀rọ̀ ni torí wípé ẹ ti accuse èmi gan náà wípé mo ṣì ọ̀rọ̀ sọ mi ò sì ní àgbọ́yé ilé mi náà ń try láti expand. Ẹ tẹ́ bá ṣe tẹ́ padà wá o ẹ tún wá tako ilé tí wọ́n bá sọ èmi náà tún try láti jáde láti defend ara mi lórí rẹ̀ torí tí mi ò bá ṣe bí mo ṣe ṣe yìí gbogbo àwọn ìtẹ́ sọ ká jáde pé tẹ́ bá lọ sí prison yard correction center àwọn ẹlòmíì tó wà ń bẹ ẹnu wọn ló gbé wọn síbẹ̀ you are threatening me. It's a threatening word. Ẹ fi ń tẹ́rù jọ mi ṣéèkì mi àbúrò ọmọ bàbá wàláhì. Tẹ́ bá Umar Mukhtar the lion of the desert is my role model. Mo wo fíìmù yẹn láwò fẹ́ kú mo wo bàjẹ́bàjẹ́ mo tún kọ́ ẹ̀kọ́ ojú ogun mo sì tún kọ́ ẹ̀kọ́ béèyàn sì máa jẹ́ olódodo tí fi máa dúró tòdodo. Mo wo àwọn fídíò sí náà mo rí gbogbo nǹkan tí ọmọ lásán Ìwó tó sọ sí Mùdírù tó sọ sí Rọ́bìtà tó sọ sí kínní ẹ mọ̀ fi correction center ẹ̀ fi dẹ́rù bá. Rather than that ẹ tún mú wálé ni ẹ wọ́n fi correction center ẹ̀ fi dẹ́rù bọ̀ Zubairu Muhammad Taofik. Ṣé kí ní ìpín méjì ní táwọn fẹ́ mú lọ àti ẹmọ bí tó ń bí sí bí ní àbíbí ní àbọ̀nù ní àbíbí àbátẹlẹsẹ̀ ni ṣé èrò pé méjì ni tẹ wá rò pé ẹ fi lè fi correction center ẹ fi lè dẹ́rù bọ̀ ẹ̀mí Zubairu Muhammad Taofik no wàhálà kò lè dẹ́rù bá yín so kò nídìí kẹ́ mọ́ sọ yẹn kẹ́ kó tí ẹ yẹ kọ́ mọ́ jáde láti rú ẹ̀yìn lẹ́nu irú yín mọ́ bí àwọn kan fẹnu kọ tí ì bá ṣe bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ mi tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ ìwòlà àbúrò jáde gbé kámẹ́rà síwájú kíkọ́ mọ́ sọ̀rọ̀ pé bàbá kan èmi yìí ṣe bàbá o I'm just a year older than you we are contemporaries
kódà tábàjọ wà ládùúgbò tí mo bá lọ rí sọ penalty nù in terms of age you have the strength to beat me láti nà mí délé pé ó yẹ ká lè win ní máàcì ìwọ lójú penalty yìí nù because we are contemporaries so wọ́n pè mí ní bàbá. Call me by my name and I'll call you by your own name. We are all the same thing. That is it. Bó bá bí ẹnìkan bá lóun jù ẹ́ lọ kò sí tí o lè sọ pé wọ́n fi jù ẹ́ lọ àmọ́ lọ mú àfi tí wọ́n bá pẹran súnà rẹ ní ẹran súnà rẹ jù lọ àbí ọ̀wá parí. Gbogbo tó bá lò ní àtọwọ́ ní àtọ́lá ní àti gbogbo nǹkan yóò tó bá lò ní tó bá lò tó báyìí ojú báyìí lọ alhamdulillah ẹran súnà rẹ jù ẹ́ lọ àfi tí wọ́n bá pẹran súnà rẹ lóko. Ó sì lè mọ iye ọdún tẹran súnà yẹn tí kọ́kọ́ ń ṣàyè bọ̀ kó tó di pé wọ́n pàtó títẹ̀ láti pé kí wọ́n náà fi ṣàyè. So ẹ jẹ́ ká máa ṣọ́ra pẹ̀lú pé mo jù kò sí kẹ́kọ̀ọ́ sẹ́ni tí ń bínú ẹnì kankan bọ́ ní ká jọ dúró lórí òdodo ní tàbá dúró lórí òdodo torí pé kí òdodo kó lè bá gbé gbogbo wa ní tí mo ń fàyè láti sọ day in day out ní tí mo every time ní tí mo takò tí mo sọ nìyẹn let's be honest to ourselves with honesty ká dúró tó òdodo torí pé kí òdodo kó lè bá wa kalẹ̀. So brother mi Sheikh Sugar, the first respect I'm going to give you, I'm giving you respect as Afa to kill to Simon to kill. The second respect I'm going to give you is Wakilu Muslimin. Nitile to kunile Yoruba. Mo fẹ́, mo kọ̀, ó dùn mọ́ mi, kò dùn mọ́ mi. Tọ́lọ́run bá ti lè yàn sípò, I have to agree with him. Lópin ìgbà tó bá ti rìn lójú ọ̀nà ti t'Ọlọ́run. So don't come to jump to conclusion pé wọ́n ti yàn mú Yunusa Institute mo gbọ́dọ̀ tẹ̀lé. No. He's strongly selected. And he's an imposter. And I still maintain it. And I will continue to defend it. Lónìí, tí court mi bá tún wà lẹ́yìn Sharia court ní Nigeria ní everywhere, gbogbo bí yóò tó bá gbé lọ, tó bá ní Yunusa is legitimate to stay in nígbà. Èmi ò ní gbà o, gbogbo everybody lè gbà, èmi ò ní gbà tí màá fi kú. Ọlọ́wọ́ padà gba èmi mi pé tí mo fi kú láyé mi ò gbà pé Yunusa ọmọ Ògbómọ̀ṣọ́ ni mi ò sì gbà pé ìmáàmù ni. Èmi pé gbogbo ẹni tó kù kí n pé kẹ́ mọ́ tẹ̀lé o, gbogbo ẹni tó bá tún kù lè máa ṣe akàmọ́kànlá ọ̀ yá ṣé o yá kí ni èmi Zubairu Muhammad Taofeek wallahi tallahi summa billahi lazi la ilaha illa huwa àlejò jẹun nínú àwò kan náà àlejò bára lọ́wọ́ àmọ́ wallahi mi ò ní gbà pé Yunusa ìmáàmù ni l'Ógbómọ̀ṣọ́ mi ò sì ní faramọ́ wípé Ọlọ́run ló ní dandan kí n máa tẹ̀lé nǹkan tí ó jà burú fún mi. Ẹ̀ẹ́dẹ́ sọ pé Ọlọ́run náà yàn sípò ká máa tẹ̀lé bí Fáráò ní Ọlọ́run náà lọ dáa kí ẹ sì sọ pé kí Musa kọ́ máa tẹ̀lé lọ bẹ́ẹ̀ àkí ló ní Musa yẹ kó lè gbà fún ni ó lágbára ó tún ṣe ilé rẹ ló ti jẹun ló ti yó ló ti dé yẹn ló ti sanra ìwọ ológun tó fẹ́ gbẹ́tẹ́ ẹ ṣe wáàzì fún Musa bẹ́ẹ̀ nítorí kọ́ gbà fọ́ lóhùn ìpò náà ti lè dá Fáráò náà síwájú. Èmi o I'm not talking of any other person. Èmi ò lè gbà gẹ́gẹ́ bí imam. So ṣéhù mi àfáà mi alágbára ìlú Sugar, I want you to understand that the whole thing you said is at your door mouth. Ẹ̀yin gangan lẹ fọ̀rọ̀ ẹnu yín lẹ fi sọ gbọ́n kẹtẹ sọ. Ẹ̀yin lẹ fẹ́nu yín sọ. Ẹ̀yin lẹ ní ká mọ̀ lọ sí social media. Ẹ̀yin náà lẹ tún padà gbé mi lọ sí social media. You want to trend. You want your words to trend. Pé ọmọkùnrin yìí sì sọ̀rọ̀ sí mi pé inú bí òun sí mi bọ̀ tó ní òun ti dùn ẹ jẹ́ kí ẹni jẹ́ kí n jù ló kọ́ ọ̀rọ̀ wípé kọ́ mọ̀ ọ̀rọ̀ sọ so that àwọn ilé òun náà gbé jáde báwọn ọmọ yẹn náà padà gbé jáde good lest I forget ẹ sọ̀rọ̀ social media pé wọ́n bá béèrè lọ́wọ́ àwọn èèyàn àwọn àwa àti bàlújẹ́ àwọn kìíní ti bàlújẹ́ àwọn kìíní kan àwọn àfa àti bàlújẹ́ lórí social media náà tí wọ́n sọ̀rọ̀ káàkiri kábísára ọmọ ìlú wo ni ebi ń bẹnu àyè mọ̀ yín ẹ̀yin ni Wakilu Muslimin ọmọ Abẹ́òkúta ni irú irọ́ wo ni ọ̀pá mọ́ mi irú irọ́ wo ni ọ̀pá mọ́ wọn nínú ìlú irú èébú wo ni òbú irú yẹ̀yẹ́ wo ni ọ̀yẹ̀yẹ́ wa nílùú kò lè ṣe fídíò kankan mọ́ bù mí at that time wọ́n ti interview yín for more than 1 year pé ká mọ̀ mọ́ búra lórí social media you said it yourself bí yóò dáwà fẹ́ correct ara wa no ẹ ò lè pẹ́ ò rí ẹ ò lè sọ pé ò gbọ́ ibùn ni ibẹ̀ yẹn pẹ̀lú kábísára ẹbọ́ wà ń bẹ níjọ́ tó ń rékọ́ọ̀dì yín lórí pé ẹwà ẹ̀ ń bẹ̀bẹ̀ fún kábíyèsí ẹ̀ ń bẹ̀bẹ̀ lọ́wọ́ kábíyèsí ibi kábísára lọ́lọ́ rẹ̀ ya fídíò bí tán gbé ti ń
gbé bàbá kan gbé wọn bàbá lépè bọ́ máa Abẹ́òkúta ni. Did you stop him? But anyway, announcement ń bọ̀ lẹ́yìn fídíò yìí, gbogbo ayé ó padà rí announcement torí meeting tí mo la sí ní nǹkan bí ìjẹrin bí ìjàrún alhamdulilayi pé àwọn Ọlọ́run ti ní kí òdòdó ojú ọ̀rọ̀ kò ti hàn àwọn alágbára ìlú bóòtù nílé lóko àti lẹ́yìn òdì wọ́n rán wá sí gbogbo yín ẹ ó mọ̀ bọ̀ nínú fídíò mi tó wá jáde àmọ́ tí yín tẹ̀ sọ nígbà tẹ́jọ́ pàdé Mẹ́kà tó bá yẹ pé kẹ́ tó lọ ni àbí nígbà tẹ́ pàdé ni ń tẹ́ sọ fún wa ó wà ń bẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ rí wáàzí àtàmọ̀rúnà násìbò dórí ẹ ó rí lẹ́yìn yẹn ẹ tún wá rí èyí tí ẹ fi ẹnu ara yín gangan tẹ́ ẹ fi sọ wípé kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí sí mùsùlùmí ká mọ̀ challenge ara wa lórí social media kò dáa tó bẹ́ẹ̀ ẹ tún rí èyí tẹ́ ẹ sọ wípé nígbà tí ẹ wá sáàfin iná wéra wà ní fún Yunusa at that time ní gíláàsì 4 ẹ ò sọ pé lórí ọ̀pọ̀ èèyàn based on èyí tẹ́ wí pé lórí ọ̀pọ̀ èèyàn màá tún play rẹ̀ lẹ́yìn rẹ̀ so fídíò tẹ́ wò lórí bí léraléra yóò fẹ́ tó bí 4 àbí 5 ilé ti sọ fún yín but ọ̀rọ̀ tí yín ní ó gbẹ̀yìn gbogbo rẹ̀ tẹ́ fi wò tẹ́ fi mọ̀ pé mi ò ṣì ọ̀rọ̀ sọ mi ò dẹ̀ lè sọ pé ẹ ṣì gbọ́ interpretation tí ló lè yàtọ̀ torí pé Yorùbá ó lákọ̀ ó lábo tẹ́ bá gbé kalẹ̀ a lè pín sọ́nà ẹgbẹ̀rún kan so tẹ́ bá tún lẹ́nu nǹkan mi tẹ́ bá fẹ́ sọ I talk about èmi mo sọ nípa Akeugba Gold mo yẹ̀yẹ́ ọ̀rọ̀ tí wọ́n kọ́kọ́ sọ nígbà tí kìíní bẹ̀rẹ̀ báyìí kí ló dé ẹ̀wádìí ìwé kan bẹ̀rẹ̀ sí mọ́ sọ ẹ̀kan mọ́ sọ I said it he called me Akeugba Gold called me Assalamu alaikum ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ ti ṣe pé yìí kíní kankan pẹ̀lú ògo Ọlọ́run bá tó ti rí báyìí Ọlọ́run bá wa tó àwọn náà mọ àwọn náà gbìyànjú àwọn wàá ṣe ìwádìí wa bá ṣe fẹ́ ṣe ìgbà yẹn làwọn etihad náà fi wá abẹ́yìn náà ń sá wa kí ló dé tẹ́ ẹ̀ nígbàgbọ́ sí àwọn kọ́mítì yẹn tí wọ́n wá kí ló ṣe ní tẹ̀ òfin nígbàgbọ́ pẹ̀lú wọn ìgbà náà torí tẹ́ bá nígbàgbọ́ pẹ̀lú wọn gbà náà láti ìgbà náà gẹ́tì yọkẹ́ ti kọ́kọ́ sáré bàbá Mudirul Markaz Ọlọ́run báyọ̀ bá lọ́rẹ̀ mi ibà Abógundé pẹ̀lú ògo Ọlọ́run ẹ pẹ̀lú oyè ẹ̀yin lẹ fẹ́ gbà wá sílẹ̀ torí pé gbogbo orú àwa yìí wọ́n ti wò wá pé ẹnu wọn tọrọ àwọn tó sọ̀rọ̀ ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n yẹ̀yẹ́ ìlú wa pé a ò jámọ́ kankan ẹ sì ta wọ́n jí bàbá Mudirul Markaz ẹ hùwà àgbà ẹ sì gbà àwọn kọ́mítì dìde lẹ́ẹ̀kan náà ẹ wu àwọn àgbàlagbà ìmọ̀ ẹ wu àwọn ìmọ̀ nínú ọlá ẹ wu àwọn alágbára nínú ẹ̀sìn wọ́n wá yẹ̀yẹ́ ara wọn sọ̀rọ̀ àwọn di lẹ́ẹ̀lẹ́bẹ̀ ni pé wọ́n jámọ́ kankan wọ́n wá wá s'Ògbómọ̀ṣọ́ wọ́n lọ sọ́tún wọ́n lọ sósì wọ́n lọ síwájú wọ́n lọ sẹ́yìn ẹnìkan wá ṣẹ̀ṣẹ̀ wá dé pé wọ́n waste time ara wọn ni pé wọ́n lẹ́nu ọ̀rọ̀ lórí nǹkan tí wọ́n sọ well whatsoever is à ń dúró de community yìí rẹ̀ mọ́ pé pẹ̀lú ògo Ọlọ́run ọ̀rọ̀ títí yìí máa padà sọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ afáàmì wọ̀kílù mùsùlùmí fún gbogbo ilẹ̀ Yorùbá ni so gẹ́gẹ́ bí mo ti ṣe wí ẹ ó rí àwọn evidences mi tó mú mi sọ àwọn ọ̀rọ̀ tí mo sọ mo ti make my little analysis láti fi show wípé he is his godfather tí bá pe ọ̀rọ̀ yín padà torí pé ẹ̀yin ń padà defend ẹ̀ ní pé sóun ní ń pààyàn ni òun kọ́ ló ń pààyàn àmẹ́yìn náà mọ̀ wípé central bank ní ń kówó fún yín Ọlọ́run náà ní í ṣe ní fi ń pè kẹ́ lórí ìgbà ní central bank yóò sì fẹnìkan ṣe wákìlì gẹ́gẹ́ bí orúkọ yín yóò fẹnìkan ṣe wákìlì ìbówó yín ó sì dọ́dọ̀ yín yóò sì fẹnìkan ṣe sábàbí bí ó ṣe wáyé Yunusa ó pa èèyàn àmọ́ láàrin àsìkò rẹ̀ àwọn òkú tó kú ń gbà náà èyí sókò tó dùn mọ́ lù nínú torí pé òkú tó mú lùgbò náà ni tí ó sì tí ì rọ̀ di bí a ti ṣe ń sọ yìí that is it. That is the naked truth. Mi ò sọ pé yàdá sí wọn mi ò lọ lásàsì kankan wọn gan tó bá tẹ lásàsì ní ṣe gbogbo orú àwọn yìí làbá ti lọ náà wàláì tí Yunusa bá lásàsì ni tó lè mú yàn lọ síbi kan gbogbo wọn ṣe sọ pé lágbára gbà wọn ọjọ́ àti àbòsí tó wà lábẹ́ ọ̀rọ̀ ló jẹ́ kó dìwò yìí náà gbogbo orú ẹ̀yìn yìí náà ni wọ́n respect gbogbo àwọn tó jẹ́ godfather sweat wọ́n wà around ẹ̀ èyàn kí ní godfather ẹ̀yọ̀ kan náà tẹ́ bá lérò pé èèyàn mọ́ ní godfather ẹ̀yọ̀ kan ẹ lórí wo fíìmù tó ń pè ní Skull mo wo mafia fíìmù gidi gan ẹ lọ wo fíìmù tó ń pè ní Skull
ọmọ kékeré ni kò ní bàbá kò ní nǹkan kan ẹ wo bí bọ́bọ́ yẹn ṣe dà ẹ wo dúró àwọn alágbára tó wà lẹ́yìn rẹ̀ tó ń gún ọmọ tó kàn yín pé ń ṣe nǹkan nígbà tó padà wá rí bọ́ ẹni tí kápò òun lójú ayé báyà ṣáwọn gan ni wọ́n wà lẹ́yìn òun láti pé pọ́n ọmọ ṣe gbọ́n kan tó ń ṣe ẹ lọ́wọ́ fíìmù tó ń pè ní Skull. So I watch a little about this. So mo bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba pé kẹ́ lọ rí farabalẹ̀ gbọ́ mi dáadáa lórí nǹkan tí mo ṣe sọ pé ẹ yára gbọ́ ọ̀rọ̀ ẹ sì lọ́ra láti pè é fèsì. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ògbómọ̀ṣọ́ mọ́lọ́mbá ti fìyàn sórí àga kan ó ti fi síbẹ̀ nu ìbá àbójú wíńdò wọlé ìbá àbẹ́nu ọ̀nà wọlé ìbá àbásílì wọlé bí òun kó gbà wọlé àṣẹ Ọlọ́run lèyàn fi ń dórí àga. Aṣàdúrà fún bàbá kábíyèsí ti ìlú Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún bàbá wa kábíyèsí Ṣọ̀ún Olúwa máa padà lẹ́yìn yín o ẹni tójú aṣáájú máa ń rí náà lẹ́rìí yìí ọ̀tún ó gbẹ́jọ́ wá òsì ó gbẹ́jọ́ wá ó wá ku òye Ọlọ́run èyí tí ẹ fi ṣe ìdájọ́ náà Olúwa tó wà pẹ̀lú yín látàná kó tó dè ní Olúwa ò ní padà lẹ́yìn yín o ẹ dákun ẹ bá dìde mọ́ ó gba mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹ dákun o abẹ yìí ni a sì rọ̀ yìí ni báwọn bàbá wa tí wọ́n jẹ́ League of Imams and Alfas nílùú Ọ̀yọ́ wọ́n ti ń bẹ lórí ọ̀rọ̀ náà mo dẹ̀ gbà yí pé ogun tí bàbá wa Ìmámù Ìbàdàn tí wọ́n bá dì mú àṣeyè ni mo gbà pé ogun tí bàbá wa Professor KK Ọlọ́ṣọ́ àti àfáàgbà ní ilẹ̀ Ọ̀yọ́ bàbá wa Dr. Bari àti bàbá wa Básùnú gbogbo àwọn bàbá yìí wọn ò dín nǹkan kan mú kí Olúwa má pẹ̀lú wọn abẹ́lọ́n pé ìlú Ògbómọ̀ṣọ́ Olúwa má jẹ́ ó bàjẹ́ Olúwa má jẹ́ ó túká má jẹ́ ó dàrú Ìmámù wa Tọ́líà Yunus Olúwa bá kún Olúwa má padà lẹ́yìn ẹ̀ alibarika la ilaha illallah ìdáyà Ọlọ́run kó túbọ̀ bá jẹ́ ó máa lékún alibarika la ilaha illallah Ọlọ́run àgbàlagbà wọn jẹ́ Ọlọ́run subahana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ wa lórí àwọn àfáà tí wọ́n wà lórí social media ní ìsinmi mo rí gẹ́gẹ́ bíi pé ìrọ̀lẹ́ ayé ni torí àwọn ẹlẹ́sìn kejì wa àwọn náà ní pẹ́ sọ ọ̀bọ̀ tí a lè gbọ́ wọn kí wọ́n búra wọn lórí social media ṣùgbọ́n àwa mùsùlùmí àwa àfáà la máa búra wa ẹnìkan kéwúdà ẹnìkan ò kéwúdà ẹnìkan sọ̀rọ̀ kan a máa wá sọ̀rọ̀ ara wa ní eléyìí ó jẹ́ ìwà tí ò da ìwà ìbanilójú jẹ́ ìwà àdójútì èyí tí ó jẹ́ sí wípé kò ṣe é máa gbọ́ fún àwọn tí wọ́n jẹ́ oníkéwú tí wọ́n ò padà tẹ̀lé kéwú tí wọ́n ké. àwọn ìgbẹ́jú wa lórí ẹ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá yìí ni a ti pè ní kọ̀kọ̀ a ti pè wọ́n ní gbangba pẹ̀lú míì síkọ̀rọ̀ wa bọ́n míì ṣe mítìn lẹ́fìrí tí kinní yẹn lọlẹ̀ díẹ̀ ló fi lọlẹ̀ nígbà kan ó le jù bẹ́ẹ̀ lọ bọ̀tà àwọn bàbá nílẹ̀ Yorùbá tó jẹ́ League of Imams and Islamic àfihàn tí wọ́n jẹ́ League of Imams nílẹ̀ Yorùbá lápapọ̀ so a ṣiṣẹ́ lórí ẹ̀ adẹ̀yàn kọmitì lórí ẹ̀ so yàtọ̀ sí yẹn Office of Wakil oníṣẹ́ tí a ń ṣe lórí wọn èyí tí a ń pè àwọn àfáà yìí ní kọ̀rọ̀ ní gbangba tá a sì ń pè wọ́n sí àkíyèsí wípé iṣẹ́ tí kéwú tí wọ́n ké òun ni kí wọ́n lò èmi ò mọ tí wọ́n fẹ́ gbà nínú kábúra wa lé ní kábúra ọlọ́la èló ló fẹ́ pè wọ́n èló ni wọ́n fẹ́ fi gbà lọ́wọ́ àwọn èèyàn àfáàní laysa rizqu bil hajal arizqu fillahi maktubu ma al hajal àfáàní law sabbarna lakana rizqu yatlubuna lakina khuliqal insanu min hajal ń ta fẹ́ jà tí ń ta fẹ́ dà ó ti wà maktub wọ́n ti kọ́lẹ̀ béèyàn fò béèyàn rìn dì béèyàn rìn jù bẹ́ẹ̀ lọ tó bá fẹ́ jẹ́ ló máa fẹ́ jẹ́ àmọ́ tí wọ́n ń sọ lórí kíní yìí ó ti di blogger wọ́n fi ń wá owó. àfà sọ̀rọ̀sọ̀rọ̀ lórí wáàsí ni àbí lórí social media ni afẹ́ pera sákìyèsí nígbà tí iyọ̀ bá fẹ́ di òbu ó yẹ ká lè yí rẹni tí ó sọ fúnra pé kí là ń ṣe léyìí fún bàbá máa rí lórí social media èsì ọ̀rọ̀ fún àfa alágbájá
èsì ọ̀rọ̀ fún àfa àtẹ̀mẹ̀dò èsì ọ̀rọ̀ fún ṣéwù kínní kan ó ṣe jásí pé èsì ọ̀rọ̀ ṣá kí ló dé tá a fèsì ilẹ̀ fọlọ́hún kọ́lọ́hún ó fèsì tó jásí pé kálukú sáfẹ́ kẹ́gbẹ́ ó ta sí òun láàfẹ́ kọ́ àwọn bàbá tàná kì í ṣe pé àwọn náà ò rí wọ́n fèsì ọ̀rọ̀ lẹ̀ fọlọ́hún kọ́lọ́hún bá wọn fèsì ni àwọn àfa ńláńlá tí wọ́n ń dèdè nílé kankan lé nìyí àwọn bàbá wọn fèsì ọ̀rọ̀ lẹ̀ ni o tó yẹ kí wọ́n fi ti sọ èsì fúnra wọn ni ó ṣeé ṣe kí wọ́n má padà ṣẹ́kù. atamuruna an-nasa bil birri bismillahir rahmanir rahim atamuruna an-nasa bil birri wa tansawna anfusakum wa antum ta'tiluna al-kitaba afala takil. ẹ̀yin bàbá wa iná lé ẹ̀yin lẹ́kọ́ wa ń kéwù àyà yìí ètí àfa wa tí wọ́n ké yìí olúwa ní kí ló dé ẹ̀yin àfa yìí lè mọ́ mú. atamuruna an-nasa. ẹ̀yin tẹ́ ń gba àwọn èèyàn níyànjú àti máa ṣe dáadáa ẹ̀yin lẹ́ ń sọ fáwọn èèyàn yìí pé dáadáa nìyí dáadáa nìyí dáadáa nìyí ojú ọ̀nà ọlọ́run nìyí tànábì nìyí ànábì ní ẹ ṣe sùúrù ọlọ́run ní ẹ ṣe sùúrù ọlọ́run ní tí wọ́n bá sọ̀rọ̀ sí yín ọlọ́run ní ẹ má fèsì. atamuruna an-nasa bil birri. gbogbo yín náà lẹ́ ń gba àwọn èèyàn níyànjú ọ̀rọ̀ ọlọ́run ẹ fọ̀rọ̀ ọlọ́run bọ̀yàn ẹ fi ọ̀rọ̀ àdìsí bọ̀yàn àmọ́ ìṣe dáadáa yìí a ò bá lára yín èsì ọ̀rọ̀ ṣáá kálukú fẹ́ fèsì. kí ló dé tá àjọ wọn bàbá tàná kí ló dé tá àjọ wọn bàbá ti jẹta báwọn bàbá tàná ti jẹta tí wọn bá sọ pé gbogbo èsì wọn fẹ́ fi ayé ò ní rí bó ti rí yìí ọ̀tún ò ní lè bó sì ṣe òsì ò ní lè bá ọ̀tún ṣe. mo fẹ́ kí bàbá wa Professor Hidru Baki mo wo fídíò wọn tí wọ́n ṣe bàbá náà balance pátá wọ́n sà ń sọ̀rọ̀ tùnú bẹ́ẹ̀ wọ́n rí n tó bí wọ́n nú wọ́n gbọ́ n tó bí wọ́n. lọ́baníkà ẹ̀dàkùn àfa lọ́baníkà àfa náà disappoint mi àfa náà ó disappoint mi torí wípé ọ̀rọ̀ tí èèyàn ò bá sọ tí èèyàn bá sọ pé èèyàn sọ ṣé àmọ̀ yìí pé àkọ́kọ́ náà ó dá ẹ̀ṣẹ̀ àdúrà kún wà táwọn èèyàn máa ń ṣe wọ́n á ní ọlọ́run o má jẹ́ kí wọ́n ó ṣì mí gbọ́ àdúrà kọ́ ọlọ́run má jẹ́ ń ṣìṣọ́ làdúrà ọlọ́run má jẹ́ ń ṣìṣọ́ làdúrà má jẹ́ kí wọ́n ó ṣì mí gbọ́ àwọn èèyàn gan tọ́lọ́run dá wọ́n ṣe ọlọ́run gbọ́ àwọn èèyàn ṣe ọlọ́run gbọ́ fúnra rẹ̀ bèlè ká wá sọ pé ẹ̀dá wa ń sọ̀rọ̀ wá ṣìgbọ́ àṣìgbọ́ lẹ ṣì mí gbọ́ nítorí pé lánàá mo wo fídíò kan táwọn kan sẹ́ǹdì sí mi wọ́n ẹ̀ ń sọ ń bẹ̀ wípé Godfather Tọ́líà òun náà ni Shehu Sugar kódà fúnra ara rẹ̀ ló sọ wípé ẹsẹ̀ Tọ́líà ò da wípé bó ṣe dáṣẹ̀ wọ ààfin òun ni gíláàsì fọ́ àwọn tí wọ́n ń bẹ ní correction service kọ́ ni wọ́n ń pè é tí wọ́n ń pè ní prison yard correction center àwọn tí wọ́n ń bẹ ní correction center lẹ́ni ọ̀rọ̀ ẹnu ló gbẹ́ lómi ìdébẹ̀ mo lè sọ̀rọ̀ jù ló gbẹ́ lómi ìdébẹ̀ ìbá orúkọ jẹ́ ló gbẹ́ lómi ìdébẹ̀ ẹ dákun bẹ́ẹ̀ bá tẹ̀ ṣe sáwa kò síbi tá a fẹ́ mú yín lọ torí pé kéèyàn sọ̀rọ̀ sáwa ká má sọ̀rọ̀ kájọ aládé lọ́dọ̀ Ọlọ́run ó pé iwájú ká sọ pé a fẹ́ gbé lọ́ọ̀bì kan lọ kí à ń bàa lórúkọ jẹ́ ká má sọ̀rọ̀ ó pé àwájú ká sọ pé a fẹ́ bá fa wàhálà lọ àwọn òní wàhálà tá a fẹ́ bá yẹn fa àmọ́ lọ tún ọ̀rọ̀ yẹn ṣe. èyí tí mo sọ ni wípé nígbà tí wọ́n yan lè mọ́ mú tán níbi tí wọ́n ti yàn tó wọn àfa ṣàdúrà fún tá a wá fẹ́ wé láwàní fún alọ́ wé láwàní fún nínú ààfin bàbá Ṣọ̀ún tàná nígbà tá a wá fẹ́ wé láwàní fún níbi tẹ́rọ pọ̀ dé táwọn èèyàn fẹ́ wọlé gíláàsì tí wọ́n ń sún tí wọ́n fi ń wọ ojú ọ̀nà ńjọ́ náà mo ní gíláàsì náà fọ́ níbi ọ̀pọ̀ èèyàn kí wá ló fa ńbọ̀lẹ̀ tí wá gbọ́ ibi ọ̀gá rẹ̀ gan ẹnu rẹ̀ ló ti jáde wípé pé fẹ́ dáṣẹ̀ wọ ààfin báyìí ní gíláàsì bá fọ́ ìyẹn túmọ̀ sí pé ẹsẹ̀ Tọ́líà ọ̀gá
ta ló bá yín sọ bẹ́ẹ̀ nínú fídíò náà mo tún ti gbọ́ pé bó ṣe jẹ lèmọ́mù tán òun ni àwọn èèyàn ńláńlá kú nílùú agálà kú kìnìkan kú lẹ̀ ń dárúkọ àwọn èèyàn bẹ́ẹ̀ ṣé àṣàrà ìlú ni lèmọ́mù yìí ni ṣóun ló ń pààyàn ni àbọ́lọ́run ló ń pààyàn àwọn ọ̀rọ̀ téèyàn ó sọ tí wọ́n padà pí ẹ̀fẹ́ èèyàn táwọn èèyàn tí olúwo máa kábàámọ̀ ìpè ha èmi mo ṣe léyìí ẹ̀bàjá ṣíwọ́ ń bẹ̀ o àmọ́ èmi o bí wọn bá sọ̀rọ̀ sí mi ó sọ gbé mi o èmi kì í bá èèyàn jà lórí pé èèyàn bú mi èèyàn sọ̀rọ̀ sí mi ọlọ́run ni mo máa ń fà á lé ní lọ́wọ́ kí n lè gbá ládá lọ́wọ́. ní gẹ́gẹ́ bí n tí àfa wa sọ ní lẹ́ẹ̀kan inú ààfin náà ni àti wé láwàní inú ààfin láti wé láwàní fún ìmáàmù wa Dr. Toliat Ayélára níjọ́ náà lọ́hùn tí n bá ṣí mi ẹnu ọ̀nà tó wà lọ́hùn ni ẹnu ọ̀nà tó wà ń bẹ níjọ́ náà gíláàsì tí wọ́n ń sún báyìí ni ó fọ́ níjọ́ náà èmi wà nú ẹni tí wọ́n yàn pé kó dúró kó wí láwàní bẹ́ẹ̀ ni bàbá wa tí wọ́n jókòó tí wọ́n dúró yìí ó tà bí 5 tí n bá ṣí àti Dr. Khediru Mustapha àti Dr. Bari wọ́n wá ṣojú bàbá ìmọ̀ọ́mù Ìbàdàn so láti lè sọ pé ọba kọ́ ni ó fi òun jẹ lèmọ́mù ó rújú púpọ̀ nítorí pé ó ṣojú gbogbo wa adẹ̀wà ní ibẹ̀ so ààfin Ṣọ̀ún ni a ti wé láwàní ní ìjọ náà so kí Ọlọ́run kó wọlá àjọ kan Ọlọ́run Olúwa má yẹ àga yìí ní ìdí yín o torí pé dákun ni ló ràn Ọlọ́run dákun ló ràn Ọlọ́run ẹnìkan ò lè ṣàyàgbàǹgbà sọ́lọ́run pé mo yẹ ṣàyàgbàǹgbà yìí ohun tí n bá fẹ́ ni ó ṣe rárá o àwọn tó ń ṣe tiẹ̀ lọ́wọ́ gan wọ́n sì ń sunkún pé Ọlọ́run wọ̀. ṣé ẹ rí ohun tó burú jù ni kíyàn ṣe kó má mọ̀ pé òun ṣe ìyẹn burú. Apology tí mọ́mù Tọ́lẹ́yà ṣe lánàá mo wò fúnra mi is not apology. Nílẹ̀ Yorùbá wọn kì í máa ń rí ọba fín lọ́dọ̀ tiwa lẹ́gbàá tá a bá lọ sí Ẹ̀gbá tí kábíyèsí bá pè wá bàbá ìmọ̀mọ̀ Ẹ̀gbá tàná tó kú 98 years ni wọ́n lò síbẹ̀ náà wọ́n ó dọ̀bálẹ̀ níwájú kábíyèsí báyìí wọ́n ó dẹ àákì kábíyèsí gbogbo wa náà lájọ kúnlẹ̀ lájọ kí wọn bàbá tèmi náà débẹ̀ 90 years ni wọn ò ṣe tí wọ́n ní lọ́tọ̀ àwọn wàhálẹ̀ Yorùbá wọ́n ní àrọ́bàfín ni